Man kana mayitani ilaykum yasiru maniyan gadan ladaykum. Man kana mayitani ilaykum. Ẹni tó jẹ́ pé lónìí oní ó máa tú fún àwọn òkú wá sọ́dọ̀ yín pé sẹ́yìn náà ti gbọ́ lágbájá mà ti kú, sẹ́yìn náà ti gbọ́ tàmẹ̀dún mà ti lọ, sẹ́yìn náà ti gbọ́ làkàṣègbè mà ti lọ. Kódà a tún mú fóònù wa, yóò tún mú fóònù ó yá RIP ó ti lọ Ọlọ́run bá wa kẹ́ o, mèyàn só ṣe kíní kan o, mèyàn só kí àmọ́ ẹni tí ó ń tẹ gbogbo ẹ̀ lónìí tí ń mú fóònù rẹ̀ tí fi ń tẹ̀ àtẹni tí ń fẹnu rẹ̀ sọ tí fi ń tẹ̀ bó tẹ̀ jẹ́ pé ní kì í ṣe kò sá burú bẹ́ẹ̀, kò sá burú bí kéèyàn ó túfọ̀ òkú. Ṣùgbọ́n gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀ lónìí, gbogbo bó náà ti ń túfọ̀ lónìí tó bá dọ̀la ń kọ́. Yasiru maniyan gadan ladaykum. Òun náà wá ń padà bọ̀ wá dẹni tí wọ́n túfọ̀ òun náà. Ọgbọ́n afáàkún fani. Ọkùnmúlà. Òun náà wá padà bọ̀ wá dẹni tí wọ́n ṣe kí ni. Wọ́n túfọ̀ òun náà. Wọ́n wá túfọ̀ rẹ̀ pé lágbájá mà ti kú. Abẹ́ẹ̀rí ẹni tó sọ tó pósìtì ẹ̀ sórí kíní pé lágbájá ti kú ń jòjò náà mà ti wá kú báyìí. Wọ́n ń bọ̀ wá lo fọ́tò tiẹ̀ náà fún RIP. Wọ́n ń bọ̀ wá lo fọ́tò tiẹ̀, àwọn aṣọ gbogbo dáhùn kẹ́ra kọ́lọ́mọ̀jẹ̀ wo lo fọ́tò wa fún kíní kan. Ọjọ́ kan náà wọ́n lò ó tí wọ́n sọ pé lágbájá ti lọ. Ọjọ́ kan ní ètò Ọlọ́run ni tí ò sí yẹ àkàmọ́ bẹ́lọ́n kọ́lọ́n jó pẹ́ ní ibi tó tí wọ́n bẹ́lọ́n pé kọ́lọ́n jó pẹ́ ṣé wọ́n ń ronú, ṣé wọ́n ti ẹ̀ ń jí ọ̀n rò ó pé bí mo ṣe mọ́júmọ̀ sí mo sì lè dalẹ̀, ṣé kílẹ̀ o tó sú ṣé mi ní ibi ẹni tí wọ́n ti tú fún ẹ̀, ṣé wọ́n ń rò ó bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ń rò ó bẹ́ẹ̀ bọ́ ti máa lulẹ̀ ayé ó yàtọ̀, ayé tá a wà ní Ọlọ́run sì ti kọ́ bẹ̀ fún wa o bá ti máa lò nìyẹn o. Ẹni tó tú fún èèyàn fún yàn lónìí ó lè dọ̀la kí wọ́n tú fòun náà fáyé bá ti máa lọ ayé nu o, ìwọ ni o máa ronú sí o.